tó ẹ̀ka àgbẹ̀yìn ọmọdé wọ̀nyí. ẹ̀kálẹ́ bàbá ìtàn. Bàbá ń jẹ́. Bàbá ìtàn ní ilé ẹ̀kọ́ wa wọ́n gbé ìdánwò ráńpẹ́ kan fún wa nípa ọ̀rọ̀ ìfẹ́. Kí ni nǹkan tí a ń pè ní ìfẹ́? Ìfẹ́, tá a bá sọ̀rọ̀ nípa ìfẹ́ làkọjá òfin. Oríṣiríṣi ìfẹ́ ló sì ń bẹ nínú ayé yìí. Ṣé ìfẹ́ láàrin ọkọ sí aya ni? Láàrin aya sí ọkọ? Láàrin ọmọ sí òbí? Láàrin òbí sí ọmọ? Láàrin ọ̀rẹ́ méjì àbí láàrin ẹ̀gbọ́n sí àbúrò ká sọ? Ìfẹ́ ó pọ̀ lóríṣiríṣi nínú ayé. Màá fi ẹyọ kan ṣe àpèjúwe ìyẹn nínú ìwé mímọ́ nípa ọmọ onínàkúnà. Ọmọ onínàkúnà yìí ó sáré tọ̀ òbí rẹ̀ lọ́jọ́ kan. Ó ní bàbá mi, èmi náà ti dàgbà mo ti tójú bọ́. Ẹ fún mi lógún ìpín tèmi. Nígbà tẹ́ ẹ̀ tí ì kú báyìí, bàbá rẹ̀ wá sọ pé tọ̀ ọmọ mi ní sùúrù àsìkò tó yẹ kó gba ogún ìpín rẹ̀. Ọmọ yìí fárígá, ó ní irọ́, ó lóun fẹ́ gba ogún ìpín tó. Bàbá ìtàn lẹ́yìn náà wà ń kọ́. Lẹ́yìn náà wá bàbá rẹ̀ wá wọlé, ó pín ogún ìpín tirẹ̀ fún un. Lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ pín ogún ìpín tirẹ̀ fún tán, ó pọ̀ sókè rajà. Lẹ́yìn ọdún díẹ̀ tó ti lọ, tó ti ná owó yìí tán, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. Bàbá ìtàn lẹ́yìn ọdún díẹ̀ tó ti lọ, kí ló wá ṣẹlẹ̀ sí i? Lẹ́yìn ọdún díẹ̀ yìí mẹ́wàá ṣẹlẹ̀ sí i. Nítorí pé kíni, ó ti ná ogún ìpín rẹ̀ yìí, ó ti ná nínàkúnà, ó ti ṣe bó ṣe wù ú, ó ti fi jayé pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Lẹ́yìn ìgbà tó wò yìí wá tán, ó wá padà wá darí wá sílé. Lẹ́yìn ìgbà tó padà darí wá sílé, bàbá rẹ̀ wá rí níbi tó ti ń kọ́ lẹ́yìn ìgànná, tí ń bá àwọn ẹrú tó lọ ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹrú pé wọ́n fún un láàyè láti bá àwọn ẹlẹ́dẹ̀ bàbá òun jẹun. Bàbá rẹ̀ wá pè àwọn ẹrú rẹ̀ pé kí wọ́n lọ rí pé ọmọ òun wá. Ó wá sọ̀rọ̀ bàbá rẹ̀ pé bàbá mi, ẹ dákun, èmi ò jẹ́ ẹni tí àbá máa pè ní ọmọ yín mọ́. Bàbá rẹ̀ wá wò ó, gbójú sókè, ó sunkún, òfin jábọ́ lójú bàbá rẹ̀. Lẹ́yìn yìí bàbá rẹ̀ pe àwọn ẹrú rẹ̀ pé kí wọ́n wọlé lọ, kí wọ́n lọ rí kó aṣọ wá, kí wọ́n ká lọ sí lọ́rùn, kí wọ́n fún oúnjẹ, kí wọ́n fún lómi mu, kí wọ́n sì fún ní ìbùsùn tí ó tẹ́ tí ó yẹ. Bàbá yìí wá sọ fún wọn wípé nítorí pé kíni, ọmọ mi tó nù ó padà wọlé wá. So ara ìfẹ́, ìdí tí bàbá rẹ̀ fi gbà padà òun ni wípé ìfẹ́ tí bàbá rẹ̀ ní sí gẹ́gẹ́ bí ọmọ kò lè jẹ́ kí bàbá rẹ̀ tánù. Kí bàbá rẹ̀ wá sọ fún wípé ìbò ti gbógun ìpín rẹ̀, ó lè sọ ọmọ mi mọ́. Ṣùgbọ́n bàbá rẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Bàbá rẹ̀ gbà padà mọ́ra. Ó fi ìfẹ́ tí bàbá rẹ̀ ní sí, bàbá rẹ̀ fi ìfẹ́ tó ní sí, ó fi gbà á padà mọ́ra. Ìfẹ́ òun nìyẹn. Òun làwọn àgbàṣe máa ń pariwo wípé ìfẹ́ báyìí òun làkọjá òfin. Màá tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni. Inú Bíbélì náà ni màá tún kí wọ́bọ̀ láti lọ yìí mú wá. Láàrin Kéèlì àti Ébẹ́lì, ọmọ ìyá ni wọ́n, ìbejì ni wọ́n pẹ̀lú. Elédùmarè wá sọ fún wọn wípé ìjọ Ọlọ́run ọba, ó wá sọ fún wọn wípé kí wọ́n rú ẹbọ ọpẹ́ sí òun ní ẹ̀yìn ọdún. Tí àwọn méjèèjì ṣègbìmọ̀ pọ̀ láti lọ rè rúbọ sí Ọlọ́run ní orí òkè mímọ́ tí wọ́n ti ń rúbọ ọpẹ́ sí Ọlọ́run ìyẹn ní ọdọọdún. Lẹ́yìn ìgbà tí wọ́n wá gbéra wọn lọ, àgbẹ̀ ní Kéènì, darandaran òun ní Ébẹ́lì. Ébẹ́lì bọ́ sínú ẹran ọ̀dọ́ àgùntàn rẹ̀, ó mú eléyìí tó rẹwà tí ó dára tí kò tí ì sábà lé abo ẹranko kankan, ó fà á yọ, ó fi rúbọ ọpẹ́ sí Ọlọ́run. Kéènì ní tirẹ̀, ó wá sa iṣu tó ti bàjẹ́, kòkó, àgbàdo, ẹ̀gẹ́ èyí tó ti bàjẹ́ tó jẹ́ pé wàá lè fún ẹni tí ó jẹ́ abarapá gan kó gbà á lọ́wọ́ ènìyàn. Òun lòun wá oúnjẹ tó fi rúbọ ọpẹ́ sí Ọlọ́run. Lẹ́yìn ìgbà tó wá ṣèyí ńkọ́, ẹ̀bí pé kí ló ṣẹlẹ̀? Bàbá ìtàn kí ló wá ṣẹlẹ̀? Lẹ́yìn ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run tẹ́wọ́ gba ẹbọ Ébẹ́lì, ṣùgbọ́n ẹbọ Kéènì Ọlọ́run ṣe ìtẹ́wọ́gbà. Nítorí kí ni bàbá? Àtàrà fún yín. Nítorí pé ohun tí Kéènì fi rúbọ sí Ọlọ́run kì í ṣe ohun tó dára, kì í ṣe ohun tí ó sunwọ̀n. Ṣùgbọ́n Ébẹ́lì ó fi ọ̀dọ́ àgùntàn tó dára tó jọjú, ó fi rúbọ ọpẹ́ sí Ọlọ́run ọba. Ìdí nìyí tí Ọlọ́run sì ti tẹ́wọ́gbà ẹbọ Ébẹ́lì tí ó sì kọ ẹbọ Kéènì sí láyà. Lẹ́yìn ọ̀pọ̀ tí Ọlọ́run wá tẹ́wọ́gbà ẹbọ yìí, kí ni ohun tí ó ṣẹlẹ̀? Àwa rí wípé Kéènì ó wá dúró, ó fò rárá wípé tí ẹbọ tòun lọ́lọ́run wá ṣe ìtẹ́wọ́gbà. Ọlọ́run wá ṣe ìtẹ́wọ́gbà ẹbọ Ébẹ́lì. Ó wá ronú níbi àìní ìfẹ́. Nítorí pé kánífó ní ìfẹ́ ni kò ní ṣe ohun tí ó padà ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí. Bàbá ìtàn kí ni ó wá padà ṣe? Yóò dáa fún yẹn ọmọ yìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tó ti ro àwọn ìrònú yìí, ó padà ṣekú pa Ébẹ́lì. Kéènì ṣekú pa Ébẹ́lì nígbẹ̀yìngbẹ́yìn níbi àìní ìfẹ́. Nítorí kánífó ní ìfẹ́ tó wò pé tó òun ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí o, tọ́lọ́run fi gba ẹbọ tòun. Ó wá wo ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì kó fi ṣe nǹkan ni, kò ní ṣekú pa ìkejì rẹ̀.
láti ìgbà yìí ni ọlọ́run náà ti wá gé ègún fún ìran Kéènì wípé àtàwọn ọmọ ọ̀dọ́mọ rẹ̀ ni yóò mọ jẹ ìyà ẹ̀ṣẹ̀ yìí. Ní àti ìgbà yìí ni ìṣekúpani ti wà dòní àjà ìní ìfẹ́ tó tọ́. So níparí ohun gbogbo ìfẹ́ òun ni àkójá òfin. So ẹ̀yin ọmọ mi, èmi ìbárọ̀ yìí ìbá gbà yín mọ̀ràn ní wípé nínú ohun gbogbo tí a bá ti ṣe nínú ayé yìí, láàrin ọkọ sí aya, láàrin ẹbí sí ẹbí, láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́, láàrin aya sí ọkọ, láàrin ojúlùmọ̀ àti àwọn abánigbé, la mọ̀ bára wa nífẹ̀ẹ́. Ìfẹ́ báyìí ni àkójá òfin. Ìfẹ́ ló dẹ̀ ní mú ni délẹ̀ ìlérí. Láì bá ní ìfẹ́ a lè délẹ̀ ìlérí. Nítorí pé kí ni tí a bá pọ̀ tá a bá kóra wa lọ, tá a bá ti nífẹ̀ẹ́ ara wa dénúdénú, a lè délẹ̀ ìlérí. Ó sì dàbí pé gbogbo yín báyìí lè ó délẹ̀ ìlérí láṣẹ Ọlọ́run ọba àti gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí, a ó délẹ̀ ìlérí láṣẹ Ọlọ́run ọba. So ó jẹ́ èyí tí màá fi dá yín lẹ́kọ̀ọ́ láṣàlẹ̀ tòní lérí ìfẹ́. Ìjọba wa ní ìbéèrè ẹ̀ tó fẹ́ béèrè ìjẹ́ tó gbọ́.